Orúkọ mi ni Ọládélé Olúwabámijí Ìjòbí, tí mo jẹ́ olùrànlọ́wọ́ àgbà pàtàkì sí gómìnà wa ní ìpínlẹ̀ Ọ̀ṣun, Sẹ́nitọ̀ Adémọ́lá Jackson Adeleke. Ṣé ẹ rí ọ̀rọ̀ aláǹkó ọmọ-ogun lọ sí orílẹ̀-èdè Nijee Republic? Lójú tèmi bóyá bí ẹni pé àmọ́ tó kàn lọ́rọ̀ ni, tó bá sì kàn lọ́rọ̀ èèyàn ṣe lójú tèmi. Lákọ̀ọ́kọ́, tẹ́ ẹ bá wo àwọn nǹkan tó ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè Nijee lẹ́yìn ìgbà táwọn ọmọ-ogun tó digun gba tí wọ́n dìtẹ̀ gbàjọba tí wọ́n gbàjọba tán, ẹ wo àwọn aráàlú tó fi dàbí ẹni pé wọ́n ń jó wọ́n ń yọ̀. Ṣé kò dàbí ẹni wípé ìjọba tí wọ́n gbàjọba lọ́wọ́ rẹ̀ ó dùn máwọn aráàlú gan? Ṣé ètò ìjọba ṣíṣe ní orílẹ̀-èdè Nijee tó mọ́yán lórí, tó fún àwọn èèyàn lálàáfíà, tó fún wọn láyọ̀ tó gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè Nijee? Kọ́mọ̀ wá jẹ́ pé ẹni tí ìjọba Nàìjíríà fẹ́ gbìjà rẹ̀ wọ́n mọ̀ fi wá gbójú bí lọ́dọ̀ àwọn ènìyàn. Fẹ́ pé ènìyàn sì ni ìjọba wà fún, ènìyàn ni ìjọba wà fún. Tí ìjọba bá wà tí ó bá ṣe dáadáa, kódà ẹ̀kọ́ ló jẹ́ fún gbogbo àwọn orílẹ̀-èdè yòókù náà pé ọ̀rọ̀ nǹkan bá nígbà mí ọ̀rọ̀ wèrè sún ni. Tí wèrè bá sún kan ògiri, wèrè yóò pajúdà. Tí ológun bá fi gbàjọba táwọn èèyàn wá gbàjó tí wọ́n gbàlù láàrin ìlú, ó yẹ ká kọ́kọ́ mọ̀ pé nǹkan kan bẹ́ńbẹ̀ tí kọ́kọ́rọ́ kan bẹ́ńbẹ̀ tó bẹ̀yìn àjájẹ́ nù. Àìsèjọba rí náà sì ní kọ́kọ́rọ́ yẹn. Ṣé àìsèjọba dáadáa ṣé ó tẹ́ orílẹ̀-èdè Nàìjíríà lọ́rùn ni àbí báwo? Èyí ń wọn kan. Èkejì ni wípé ilé làwò ká tó sọmọ lórúkọ. Bígi bá sì ṣubú lugi tòkè lọ́yà kọ́kọ́ yanjú nílẹ̀ Yorùbá. Àwa gan ìtì igi tó wà lójú wa àti ìyọ́ o. A tó sọ pé a fẹ́ lọ yọ ìṣẹ́pẹ́rẹ́ tó wà lójú ẹlòmíì ní orílẹ̀-èdè Nijee. Ní àwọn ìpínlẹ̀ wa lórílẹ̀-èdè Nàìjíríà tó mú ààlà tí orílẹ̀-èdè Nijee, mélòó náà àwọn ìpínlẹ̀ yìí ló lálàáfíà tá a lè pè ní àlàáfíà tó gún mọ́ lórí? Bóyá Katsina ni, bóyá Sokoto. Níbo ni àwọn agbésùnmọ̀mí ò ti mọ́ pààyàn bí à ń pajá bọ̀gún? Gbogbo eléyìí lọ́wọ́ kọ́ lèmi rò gẹ́gẹ́ bí èrò tèmi pé lọ́yẹ̀ kọ́kọ́ jẹ ìjọba orílẹ̀-èdè Nàìjíríà lógún náà, ní pàtàkì jùlọ ká wá àlàáfíà fúnra wa ká tó lọ mọ́ wá àlàáfíà tá a rò pé ò sí níbòmí, tó sì jẹ́ pé àwọn tá a rò pé a fẹ́ lọ gbìjà bí àlàáfíà gan làwọn kan tó ṣẹlẹ̀ sí wọn, bí àlàáfíà gan ni wọ́n kà lé lórí. Tó bá yẹ pé mi táwa gan wà gan ìpani bí à ń pajá bọ̀gún ó sì ń ṣẹlẹ̀, àwọn èèyàn ń kú lójoojúmọ́, wọ́n ń gbé àwọn èèyàn pamọ́, wọ́n ń gbowó lórí wọn, àti rí nǹkan kan ṣe sí i. Ká wá sọ pé àwọn ọmọ-ogun kó wọn ní gírímọ́ńkáì, àwọn ọmọ-ogun tá à ń sọ pé ò tó gan lọ́dọ̀ wa ń bì, á tún wá kó wọn ní gírímọ́ńkáì, á tún kó wọn lọ orílẹ̀-èdè Nijee. Kò sí bẹ́ẹ̀ yóò ṣe lọ́rú ojú ogun báwọn tí téèyàn bọ̀ pé ọ̀rọ̀ ẹnu lásán ni gbogbo ọmọ tí alápinni bá kó lógun ní kó bọ̀. Èèyàn ò lè, alápinni kankan ò lè kọ́ ọmọ ogun lọ orílẹ̀-èdè kókó gbogbo ẹ̀ bọ̀. A ti rí, a ti lọ Liberia rí, a ti lọ Sierra Leone rí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ-ogun wa ni wọ́n pàdánù ẹ̀mí wọn sáwọn orílẹ̀-èdè yìí. Ṣé bẹ́ẹ̀ náà látùn wá sọ pé irú ọ̀nà báwọn látùn mú pọ̀n ká sọ pé a fẹ́ tọ̀? Tó mi rọ̀ ìjọba orílẹ̀-èdè wa pé ká tún rò dáadáa bí àwọn ènìyàn pàtàkì, àwọn ẹlẹ́kàǹkàǹkà, àjọ oríṣiríṣi ṣe ń pàrọwà sí ààrẹ wa Bọla Tinubu pé kí wọ́n tún rò dáadáa. Bí ọ̀dẹ̀ òdùn bí ìgbẹ́ nílùú rí. Ẹ ká kọ́kọ́ mú ọ̀dẹ̀ wa lórílẹ̀-èdè Nàìjíríà kó dùn náà, kó dùn fún tilé tóko, kó dùn fún ẹrú, kó dùn fún ọmọ. Ká tó wá mọ̀ wò pé àwọn alámúlégbè wa a fẹ́ lọ mọ́ gbìjà wọn. Ká má lọ fi ẹ̀tẹ̀ sílẹ̀, ká má mọ̀ pa làpálàpá lójú tèmi. Ní tó dùn mọ́ wọn ń bẹ̀ ń, ẹ jẹ́ káwa gbọ́ kọ́kọ́ fi ṣe ẹ̀kọ́ náà láàrin wa pé ṣé
tíjọba bá ní àwọn èèyàn lára ṣeéṣe pé tó bá ṣẹlẹ̀ níbikíbi àwọn èèyàn náà gbàjó wọn gbàlù bẹ́ẹ̀ ni káwọ́ òpin sáwà gan ń ṣèjọba dáadáa tó tẹ́ àwọn ènìyàn lọ́rùn bó ṣe yẹ kó tẹ́ wọn lọ́rùn ká má lọ mọ kí ìjọba tí a fẹ́ jùjà rẹ̀ kó má jẹ́ pé wọ́n kó àjẹjẹ àsábà. Orúkọ mi ni amójú ẹ̀rọ John Olúwafẹ́mi Adésùnyí, alága ẹgbẹ́ Senate Labour Party nípínlẹ̀ Ọ̀ṣun. Nípa ti kíkó ọmọ-ogun láti ṣí okùn sí orílẹ̀-èdè Nijee, eléyìí tí ààrẹ orílẹ̀-èdè wa gbà ní èrò, ìtẹ́mi rí pé mo rò pé eléyìí tí ìbò pè ní misplace of priority, bẹ́ẹ̀ ni pé èèyàn mọ tó kàn, torí pé eléyìí tí Nàìjíríà ń jẹ lọ́wọ́ gan àti ìjẹta àtọ́ abẹ́ lọ ṣàtúnjúbọ̀ sí tí ọ̀kan wa tá a bá sì wàá wù dáadáa, ológun tó gbàjọba ní Nijee ọmọ Nijee náà ni. Tá a bá wá wo tí ń lọ lọ́wọ́ ní orílẹ̀-èdè Nijee, ó dàbí ẹni pé tààrà ló ń fẹ́ ni. Tó bá jẹ́ tààrà ló ń fẹ́ ló wà ńbẹ̀, kí wàá níta láti lọ ṣàtúnjúbọ̀ táwọn òkú tọ́jú àyíká ká mójútọ́rọ̀ tí a bẹ̀ látòdì Boko Haram àbọ̀ sí militant kidnapping, gbogbo ẹ̀ wá ń ranra wọn bí sí báyà tí ìrí ojútùú sí. Èmi ìbá rọ ààrẹ káàrẹ kọ́kọ́ wojútùú sí ìṣòro orílẹ̀-èdè Nàìjíríà. Tá a bá tún orílẹ̀ wa ṣe tán ká tó ṣàtúnjúbọ̀ sí tó wà ń tà. Ìmọ̀ràn mi nìyẹn. Tó láì ṣe bẹ́ẹ̀ ni pé a fẹ́ fẹ̀mí àwọn ọmọ ogun, a fẹ́ fi ṣòfò. Àwọn ọrọ̀ ajé wa tí ò tí tó gbọ́ bùkátà wa, a tún fẹ́ lọ mọ́ fi ṣòfò. Ó lè mérí sí. Àti pé kí gan là ń gbà nílé tá a ti ṣe, a lọ sí Liberia kí la gbà ń bẹ̀, a lọ sí Sierra Leone kí la gbà ń bẹ̀, a ní kí gbàgbọ́ ká gbàdànù jọ sí. Nígbà tá a gbàgbọ́ dànù kí ni èrè tí Nàìjíríà fẹ́ jẹ ń bẹ̀? Ní tí ò bá kàn wá ẹ mọ̀ jẹ́ aṣàtúnjúbọ̀ rẹ̀. Kíjọba ronú ọ̀nà tí yóò gbà mú ìdẹ̀rùn bá ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Orí ti ń ta wá, eléyìí tí wọ́n mú ìkorò bá ọmọ orílẹ̀-èdè gbogbo. Ẹni tó kéré jù ní Nàìjíríà ní sè ó mọ̀ pé ta le, ìyẹn ni ká fi ṣe priority ẹ fi Nijee lẹ̀. So ó jẹ́ ìmọ̀ràn fún ààrẹ.